يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. الحمد لله رب العالمين. اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد، adúpẹ́ fún Ọlọ́run kí Ọlọ́run kó wá sí àlékún ìkẹ́ àti àánú rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn sàhábà ànábì àti àwọn ará ilé ànábì àtẹnìkọ̀ọ̀kan wa náà títí di ọjọ́ ìgbéǹde àlùkìyámà. Pẹ̀lú Ọlọ́run ọba, nǹkan tí a fẹ́ gbéyẹ̀wò lénìí láàrin àsìkò díẹ̀, òun náà ni àkọlé kan tá a pè ní alifujuru fil khusuma. Alifujuru fil khusuma, òun náà ni pé kéèyàn máa tayọ ààlà àti kéèyàn máa ṣàṣejù nípa àwọn tí èdè-àìyedè bá jọ wà láàrin èèyàn. Kò bá jẹ́ pé èdè-àìyedè tó wà láàrin èèyàn yìí bóyá nípa ọ̀rọ̀ ayé ni àbí nípa ọ̀rọ̀ ẹ̀sìn náà ni, ká wá fẹ́ sọ̀rọ̀ àwọn ẹni yìí ká máa wá ṣàṣejù ká máa tayọ ààlà. So ojú wo ni Islam fi wọlé yìí? Tá bá wò ó, a rí i pé Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀. So gbogbo nǹkan kò sí ní Islam ṣàlàyé bá ṣe máa ṣe fún wa. Islam dẹ̀ fẹ́ ká máa ṣe déédéé, ká máa ṣe ádìlù, ká máa ṣe dọ́gbandọ́gba ní gbogbo tá a bá ń ṣe. Kódà Ọlọ́run ọba gan-an ọba onídéédéé ni. Ọlọ́run ọba dẹ̀ ní inni haramtu zulma ala nafsi waja'altuhu baynakum muharraman fala tadhalamu. Ọlọ́run ní ẹ máa ṣàbòsí, ẹ máa tayọ ààlà. Ọlọ́run òun ṣe léèwọ̀ lórí ara òun. Ọlọ́run ní ẹ̀yin náà ẹ máa ṣàbòsí láàrin ara yín, ẹ máa ṣe déédéé láàrin ara yín. Tá bá wò náà, Ọlọ́run ọba ń sọ fún wa nínú al-Qur'an. Ìgbà tọ́lọ́run ọba ń sọ báyìí pé a'udhu billahi minash shaitanir rajim. Ya ayyuhal ladhina amanu كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. Ọlọ́run ní ẹ̀yin tẹ́ gbọ́ Ọlọ́run ọba gbọ́, tẹ́ bá lè gbọ́ Ọlọ́run ọba gbọ́. Ọlọ́run ní كونوا قوامين لله شهداء بالقسط، يعني كونوا قائمين بالعدل qawwalina bisidqi. ẹ máa ṣe déédéé, ẹ máa ṣe dọ́gbadọ́gba, ẹ máa sọ òdodo níbi gbogbo ohun tí ẹ bá ń ṣe. Ẹ máa sọ òdodo, ẹ sì máa ṣe déédéé. wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu. Ẹ má wá jẹ́ kí ìkórìíra àwọn kan tó wà fún yín, bóyá ẹ kórìíra àwọn kan àbí ẹ ń bínú àwọn kan àbí èdè-àìyedè wà láàrin ẹ̀yin àtàwọn kan. Ẹ má jẹ́ kí ìyẹn kó kọ̀ fún yín láti ṣe déédéé. Ẹ ṣe déédéé nípa wọn, ẹ ṣe justice nípa wọn, ẹ má parọ́ mọ́ wọn, ní tí a bá ṣe ẹ má ní wọ́n ṣe. Ọlọ́run ní i'dilu huwa aqrabu lit-taqwa, ẹ máa ṣe déédéé. Èyí lè ló fi ń súnmọ́ ìpayà Ọlọ́run ọba jù. Ẹni tó bá jẹ́ pé gbogbo ìgbà tí èdè-àìyedè bá wà láàrin wọn àtàwọn èèyàn, ì máa ń ṣe déédéé, kì í tayọ ààlà láàrin wọn. Ọlọ́run ní huwa aqrabu lit-taqwa, ìyẹn ló súnmọ́ ìpayà Ọlọ́run ọba jù. Ọlọ́run ní ẹ páyà Ọlọ́run ọba, torí pé Ọlọ́run ọba yìí khabirun bima ta'malun, gbogbo ń tẹ́ ń ṣe yẹn Ọlọ́run ọba mọ̀. Ọlọ́run ọba yìí rẹ̀ fún yín nírò nípa ń tẹ́ ń ṣe yẹn. Ẹni tó ń tayọ ààlà nípa àwọn tọ́jọ́ ń fa nǹkan mọ́ra lọ́wọ́, Ọlọ́run mọ̀. Gbogbo ohun tí èèyàn bá ń sọ yẹn, bóyá òdodo ni bóyá ọ̀rọ̀ ni, Ọlọ́run mọ̀. So àyà yìí ni bọ́lọ́run bá ṣe fẹ́ ká ṣe lélẹ́yìí, Al-Qur'an ti kọ́ wa lélẹ́yìí. Tá bá lọ wò ó, á rí pé hadith kan wà tí Imam Bukhari gbà wá, Imam Muslim náà gbà wá. Hadith Abdullahi ibn Amr. Hadith jẹ́ kó wọ́n yé wa ewu tí ń bẹ ń bi kéèyàn máa tayọ ààlà nípa àwọn tí èèyàn bá jọ ń fa ọ̀rọ̀ mọ́ra ẹni lọ́wọ́, tí èdè-àìyedè bá jọ wà lára yẹn. Kò bá jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ ń fà mọ́ra yín lọ́wọ́ ni, kò bá jẹ́ pé ọ̀rọ̀ ayé lásán lẹ́ ń fà mọ́ra yín lọ́wọ́ ni, ìyẹn gbọ́dọ̀ ṣe dọ́gbandọ́gba, ìyẹn gbọ́dọ̀ sọ tí yóò bá sọ nípa àwọn ènìyàn. Nínú hadith náà, Ànábì sọ báyìí pé arba'un man kunna fihi kana munafiqan khalisan wa man kanat fihi khoslatun minhunna kanat fihi khoslatun minan nifaqi hatta yada'aha. Idha tumina khana wa idha haddatha kadhaba wa idha ahada ghadara wa idha khasama fajara. Ẹ̀rí Ànábì ní àwọn nǹkan mẹ́rin kan bẹ. Ẹni tí àwọn nǹkan mẹ́rin yìí bá ń bẹ lára rẹ̀, munafiki pọ́nbélé ni. Kan munafiqan khalisan, munafiki pọ́nbélé ni wọ́n nìyẹn.
àbẹ́ni tó wá jẹ́ pé nǹkan ọ̀kan nínú àwọn nǹkan mẹ́rin yìí ní ń bẹ lára tiẹ̀ ló wà nínú wa tiẹ̀ tó máa ń wù. Ànábì ní irú ẹni báyẹn á jẹ́ pé ìròyìn kan nínú ìròyìn àwọn mùnáfíkì tí ń bẹ lára rẹ̀ nìyẹn, títí tó fi gbé irú wà báyẹn kalẹ̀. Ìgbà tó bá tó gbé wà báyẹn kalẹ̀, ó ní ìròyìn mùnáfíkì yẹn tó kúrò lára rẹ̀. So àkọ́kọ́ ń bẹ náà ni pé ìdá tómìnà khana, nígbà táwọn èèyàn bá entrust ẹ̀, tí wọ́n fẹ̀mí tán, tí wọ́n fi àmánà kan sí lọ́dọ̀, khana yóò jàǹbá àmánà yẹn. Ẹ̀rí táwọn èèyàn bá entrust ẹ̀, tí wọ́n fi nǹkan kan sí lọ́dọ̀, kò ní sọ nǹkan yẹn. Ẹ̀rí responsibility tí wọ́n bá gbé fún, tí ẹ kó kárì, kò ní kárì rẹ̀, kò ní ṣe bó ṣe yẹ kó ṣe, yóò jàǹbá àwọn èèyàn ni. Bóyá ń fowó sí lọ́dọ̀ ni, kò ní kó fún wọn, kò ní fi jíṣẹ́, wọ́n ránṣẹ́ ni, kò ní jíṣẹ́. Wa idha haddatha kadhaba, tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa. Gbogbo bá ti ń sọ̀rọ̀ báyìí irọ́ ni ó máa pa. Wa idha ahada ghadara, tó náà bá wá ṣàdéhùn pé àyín ṣe nǹkan báyìí, gbà báyìí, yín ṣe báyìí, kò ní ṣe nǹkan yẹn, kò ní fulfill àdéhùn tó ṣe yẹn. Bẹ́ẹ̀ náà ni wa idha khasama fajara, ibi táwa ń lọ gẹ́gẹ́ ni. Tó bá wá ń bá àwọn èèyàn jà, dédé èdè bá wà láàrin òun àtẹlòmíì, fajara, yóò tayọ ààlà, yóò ṣàṣejù, nítorí ó yẹ kó ṣe yóò ṣe, nítorí ó yẹ kí mùsùlùmí máa ṣe nígbà tó àtẹ̀yàn, dédé èdè bá wà láàrin òun àtẹ̀yàn, yóò ṣe irú rẹ̀. Tó tẹ̀jẹ́ pé Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀, kódà tí èdè èdè bá wà láàrin àwọn tí èsì mùsùlùmí, Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ bò ní a ti bá wọn lò. Ọlọ́run ní wala tujadilu ahlal kitabi illa billati hiya ahsan. Kí wà tí àwọn tí èsì mùsùlùmí, àwọn ahlul kitabi, àwọn abáyá àwọn Yahudi ní àbáwọn Nasara ni, àwọn Christian ni àbáwọn Jew ni, tó bá fẹ́ bá wọn ṣe fanfa, fẹ́ bá wọn ṣe debate nípa ọ̀rọ̀ ẹ̀sìn, Ọlọ́run ní ẹ má máa bá wọn jiyàn, kẹ́tẹ́ bá wọn jiyàn náà, illa billati hiya ahsan, èyí tó ẹ ṣe lọ́nà tó dáa ni. Àwọn tí èsì mùsùlùmí nìyẹn, ká tó wá sọ pé mùsùlùmí ẹgbẹ́ wa. So Ànábì wọn sọ fún wa pé tó ẹni tó bá ti jọ pé nígbà tó ń àwọn ti èèyàn tó bá ń jà, tó bá ń ní èdè àìyedè, fájàrọ̀ yóò máa tayọ ààlà níbi hápò àwọn tájọ́ ń fa wàhálà mọ́ra wọn lọ́wọ́ yẹn. Ànábì ní irú eléyìí o, àlámọ̀ tá máa fi mọ mùnáfìkì ni. Ẹ wá rí ìtumọ̀ hadisi yìí, general meaning fún hadisi yìí lápèjúwe. Ó ní pé tá bá wò á rí pé tó ń pè ní nifaq nínú Islam, àbí tá bá pè ní mùnáfìk, nǹkan tó le ni. Torí pé àwọn mùnáfìkì, innal munafiqina fi darkil asfali minan nar, iná ni mùnáfìkì ó wọ̀. Torí pé mùnáfìkì kìí ṣe mùsùlùmí. Ní tó ń pè ní an-nifaq, òun náà ni pé izharu khilafa ma fil batin. Ẹ̀rí kéèyàn máa wá ṣe ìyàfihàn tó yàtọ̀ sí ti ń bẹ nínú yàn. Yàní ẹni yìí kò ń ṣe mùsùlùmí, àmọ́ yóò máa jẹ́ fi hàn fáwọn èèyàn pé mùsùlùmí lòun, bẹ́ẹ̀ ni kò gbọ́ lọ́wọ́ wa gbọ́ ní tòótọ́ nínú ọkàn rẹ̀. Ẹni tó ń pè ní mùnáfìkì nìyẹn, tó ń pè ní nifaq nìyẹn, yàní nínú Islam. Ẹ wá rí an-nifaq tí wọ́n á dákọ̀ nínú hadisi yìí pé ẹni tí àwọn nǹkan mẹ́rin yìí bá ń bẹ lára rẹ̀, mùnáfìkì pọ́nbélé ni. Àbẹ́ni tó bá wá níròyìn kan lára nínú àwọn ìròyìn yìí, ó ti níròyìn kan lára níròyìn mùnáfìkì, àbí títí tó fi ìwà yẹn lẹ̀. An-nifaq tí wọ́n ń sọ bí kìí ṣe nifaq tí máa ń gbéyàn kúrò nínú Islam, tí wọ́n sọ̀yàn di ẹni tí ò ń ṣe mùsùlùmí má, òun kọ́ náà gbà lérò nínú hadisi yìí. Ẹgẹ́ bá àwọn afá ṣe sọ, ìtàn gbà lérò nínú hadisi yìí, ìtumọ̀ alákọ̀ọ́kọ́ táwọn afá sọ hadisi yìí ni pé òun ni pé eléyìí àwọn ìwà yìí khisalu nifaq ni, àwọn ìròyìn nifaq ni tí ẹ fi máa ń di mùnáfìkì ni. Ẹni tó bá ti wá nírú àbáyẹn lá shabihun bil munafiqina fi hadhihi al-khisal wa mutakhalliqun bi akhlaqihim. So ó ti di, òun náà ti dàbí àwọn mùnáfìkì nìyẹn, nígbà tí ń hurú wa àwọn nìyẹn tí tó fi gbé wa yẹn kalẹ̀. Àmọ́ ènìyàn kí wá ṣe pé ó ti wá jáde kúrò nínú Islam, pé ó ti wá di nifaq tí máa ń gbéyàn kúrò nínú Islam, àmọ́ ó ti ń ṣùwájú àwọn mùnáfìkì nìyẹn. So nínú ìtumọ̀ mi táwọn afá sọ pé hadisi yìí ni pé nifaqun amali, wípé an-nifaq tí wọ́n sọ nínú hadisi yẹn o, òun ni nifaqun amali ni, kìí ṣe nifaqun i'tiqadi. Yàní nifaqu wà tó yẹ pé nifaqun i'tiqadi ni, òun náà ni àwọn nifaqu àwọn tó pé wọ́n dàdí sọ́kàn, wọ́n mọ̀ lọ́kàn ara pàwọn kìí ṣe mùsùlùmí, àmọ́ wọ́n fi hàn sáwọn mùsùlùmí pé mùsùlùmí làwọn. Irú ìyẹn ló máa ń sọ̀yàn di èrò náà tí yóò máa bẹnu náà lọ gbére. Àmọ́ nifaqun amali, òun náà ni pé kéèyàn máa hùwà tí ò dá lára àwọn ọ̀wà tí ó yẹ kó máa wà lọ́dọ̀ mùsùlùmí. And then kíkiri fi kó sínú nifaqu amali ni pé ẹ̀rí pé táwọn pè ní nifaqu náà ni pé èèyàn máa ṣàfihàn tó yàtọ̀ sódodo. Tábàdẹ̀ wo ẹni tó jẹ́ pé ń sìn tó bá sọ̀rọ̀ irọ́ ni ó pa, ẹ̀rí pé irọ́ yàtọ̀ sí tó jòdodo. Ẹni tó sì ń parọ́ ni ó mọ̀ pé lòun pa, so nifaqu nìyẹn, nifaqu amali ni. Bẹ́ẹ̀ ni tó wá kó ṣàdéhùn tí ò má déhùn yẹn sí,
ó ti nígbà tó ń ṣàdéhùn yẹn ó ti mọ̀ pé òun ní mú un ṣẹ, so nífàkù nìyẹn. ọ̀rọ̀ tí àdéhùn ti ń ṣe ń gbà yẹn ó yàtọ̀ sí tó wà nù rẹ̀ tó ti mọ̀ pé tóun ó ṣe nìyẹn. bẹ́ẹ̀ náà lẹ́ni tó fi nǹkan sí lọ́dọ̀ táńtán yẹn dẹ́rẹ́ ti pé yóò dá padà fáwọn tó sì ti mọ̀ pé òun ní dá padà òun fẹ́ gba kí ni òun ó jẹ́ mọ́lẹ̀ ni, so nífàkù ni tàbá wò. bẹ́ẹ̀ náà ni ẹni tó yọ pé ńgbà tó àtàwọn yẹn bá ń jà tó wá fẹ́ sọ̀rọ̀ wọn yóò máa parọ́ mọ́ wọn ni tí wọn ò ṣe yóò mọ̀ ní wọ́n ṣe ẹni pé gbogbo nǹkan yìí ó yàtọ̀ sí òdodo tó jẹ́ kí ni ẹ máa jẹ́ nífàkù nìyẹn, ó jẹ́ kí ó máa jẹ́ pé nífàkù ni anáfífi nífàkù ròyìn rẹ̀ yẹni tó fi ń jẹ́ ìtumọ̀ tí kí ni ẹ fi ń jẹ́ nífàkù nìyẹn. so àwọn afáàjọ ọmọ yẹ wa pé nífàkù amali ni pé irú iṣẹ́ yẹn iṣẹ́ nífàkù ni iṣẹ́ tó yọ pé fil hakíkọ̀ nítorí yẹn ṣe jáde tí yẹn fi ń hàn àwọn èèyàn ó yàtọ̀ sí hakíkọ̀ nǹkan yẹn gangan, so ó yàtọ̀ sí tó jẹ́ òdodo gangan tó tí kí ni ẹ fi máa ń jẹ́ nífàkù nìyẹn. so afáàjọ pé wá pé hadisi bákan náà ẹni tó bá jẹ́ pé kíní tí wàá di ìwà rẹ̀ ó ti dàda mà rẹ̀ tó yẹ pé gbogbo tó bá sọ láyé irọ́ ni yóò máa pa láyé rẹ̀ tó àwọn èèyàn bá jà láyé òun ó máa ṣàṣejù yóò máa tayọ àlá ni. bẹ́ẹ̀ ni tó bá kò ládéhùn rárá irú ẹni báyìí ó lè kó sínú irú nǹkan yìí á rí pé bí kíní ìbò ṣe léwu tó nìyẹn. ẹ wá rí ìròyìn ẹlẹ́kẹ̀ẹ́rí tó jẹ pé alifujuru fil khusuma kéèyàn máa ṣàṣejù kéèyàn máa tayọ àlá nípa àwọn tíyàn bá jọ ń fa nǹkan mọ́ra wọn lọ́wọ́ òun gẹ́gẹ́ la fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ gan jù torí pé tá a bá wo ìròyìn yìí ó pọ̀ gan-an à ń rí láàrin àwọn èèyàn lápàjùlọ láàrin àwọn ọmọ ìyá wa tó jẹ́ mùsùlùmí láyé lénìí kọ́dà pàápàjùlọ àwọn tó náà ń ṣe dìfáwò fún ẹ̀sìn látàn torí pé bóyá iṣu kan àbí mọ́ṣálà kan wọn gbọ́ra wọn lórí rẹ̀ àbí mọ́nájú àwọn kan wọn kò papọ̀ mọ́ra wọn tí ó bá wá sọ̀rọ̀ àwọn àfa yìí wọ́n á máa wá gbogbo tí wọ́n ò ṣe so wọ́n máa sọ pé wọ́n ṣe gbogbo àwọn ọ̀rọ̀ wọn bí ká wọ́n máa ṣe tàwí rẹ̀ ní táwọn àfa yẹn ò sọ wọ́n twist ẹ̀ so wọ́n ní nǹkan tí wọ́n ń sọ lélẹ́yìí so gbogbo eléyìí alifujuru fil khusuma ni alikasi torí pé ìgbà tí àfa Ibn Hajar tó ń sọ máa ní alifujuru fil khusuma ó ní òun ni alimailu anil haqqi wal ihtiyalu fi raddihi kéèyàn máa dọ́gbọ́n fẹ́ òdodo yẹn mọ òdodo kéèyàn máa wá dọ́gbọ́n fẹ́ pẹ́ òdodo yẹn lẹ̀ kéèyàn máa wá ọgbọ́n tí yóò fi ṣe rọ́dù òdodo yẹn tí yóò fi reject òdodo yẹn tí yóò fi wá sọ nǹkan mi pé ní tẹ́ni ìgbà lérò lélẹ́yìí òun náà ni amọ̀rì ibi tẹ̀kwíìlì bóyá ká máa tí ẹni yóò wí ká máa sọ pé ó wí àbí ká máa twist ọ̀rọ̀ rẹ̀ ká máa change ẹ̀ àbí gbà mí gan ká máa lọ irọ́ mi mọ́ wọn lẹ́sẹ̀ àbí ká máa wá gba ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn tó yọ pé àwọn ẹni tó yọ pé wọ́n yẹn ṣe sí court àwọn ẹni tó yọ pé wọ́n lámàánà ká tó bá ń gbé ọ̀rọ̀ àwọn ẹni yìí kí àwọn ẹni tó tẹ̀lé àìdè wà láàrin wa yìí bóyá àìgbọ́ra ẹni nípa ẹ̀sìn náà ló wà láàrin wa ká máa wá gbárùrò yẹn ká máa wá gbára lé ká máa wá fi sọ tí ò dá nípa àwọn alhasmu ẹni tá à ń bá jà yẹn tó wọ eléyìí alifujuru fil khusuma ni a kà sí bàtà bá wọrú wà yìí á pọ̀ láwùjọ wa pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe dáwà láyé lẹ́nu pàápàá jùlọ àwọn tó bá ti ń lé tó bá yẹ pé wọ́n ní organization kan àbí àbáwọn ìjọ kan tó yẹ pé àwọn ṣe ìtìmáwò mọ́ tó yẹ pé àwọn associate ara wọn mọ́ tó wọ́n á ní èdè àìyedè pẹ̀lú àwọn ìjọ míì ẹ̀rí wọn máa sọ gbọ́rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí so lápèjúwe àbí tá ti máa rí gbogbo àwọn irú bàbá yìí òun ni lápèjúwe ní bí kan rọra mú bóyá àfa sọ̀rọ̀ ní sọ̀rọ̀ náà pọ̀ ó ní bẹ̀rẹ̀ ó dẹ̀ láàrin ó ní parí wọ́n kàn rọra gébì kan láàrin tó tó yẹ pé ọ̀rọ̀ yìí tán gé láàrin yìí ó sopọ̀ mọ́ bẹ̀rẹ̀ ó dẹ̀ sopọ̀ mọ́ parí ni wọ́n wá gbé wọn máa ń tọ́ ìtafà yìí sọ káàkiri ni lápèjúwe ń sì ẹ̀rí wọn máa gbé káàkiri wọn lé ní àfa kan náà wọn àfa ó sọpọ́tì pé suicide bombing ní pé káwọn yẹn máa para wọn tàbádẹ́ ìwòrú fatuwa báyìí àfa yìí ó ń ṣe fatuwa yìí láyè ó níbi tó ti ṣe láyè kan ni kò ṣe pé general àwọn àfa yìí wọn ò wá ní jẹ́ ká mọ̀ mọ́pẹ̀tọ̀ àfa yìí ó láwọn tí ń bá wí ó dẹ̀ ní àyè tó gbà lérò wọn wà ní àfa yìí ní ká kí gbogbo àwọn yẹn máa ṣe suicide bombing káàkiri tó gbogbo eléyìí àbòsí ni kò sí àmánà ìlmíyà ń bẹ gbogbo eléyìí àbòsí ni alifujuru fil khusuma ní gbogbo nǹkan báyìí àbẹ́ẹ̀ náà lápèjúwe bóyá káfà kan sọ̀rọ̀ ó ṣeéṣe kó jẹ́ pé bóyá tàbí rẹ̀ bóyá bó ṣe express kìíní yẹn kò dáa tó káwá gbọ́ nǹkan míì yẹn ń bẹ̀ bóyá káwá sọ pé ntáfà yìí gbà lérò káfà yìí wá jáde kó wá nílò tó ń gbà lérò kọ́ yìí tòun tí bó ṣe wá sọ pé tó ń gbà lérò yìí ká tún máa wá sọ níta à ń sọ yìí náà ká tún dó lérí rẹ̀ náà so gbogbo nǹkan báyìí alifujuru fil khusuma ni and then àbí ká bá gbọ́rọ̀ àfà ẹni táfà sì wà láyé ká má bí pé àkílẹ̀ gbà lérò ká máa wá gbé kí pé báyìí ló tàdé mọ́pẹ́ nìyẹn ní ire ni gbogbo eléyìí alifujuru fil khusuma ni
torí bí tó tún máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà òun náà lọ́pọ̀lọpọ̀ àwọn tó wá jẹ pé ideology wọn ò bára wọn mu, so ibẹ̀ ni gbogbo nǹkan báyìí ti máa ń ṣẹlẹ̀. Torí a máa ń rí lára àwọn èèyàn tó sọ pé irú ọ̀rọ̀ tí ẹni tí wọn ò tí ní èdè àìyedè wà lára wọn tó sọ tó ń gbé kiri tó fi ń bàjẹ́ kiri, tí ẹni tó súnmọ́ wọn àbẹ́ni tó jẹ́ yẹn bá sọ bẹ́ẹ̀ wọ́n ò wá excuse fún pé àbẹ́yà tó gbà lérò lélẹ́yìí. So gbélé kó jẹ́ kó máa yé wa pé al-fujuru fil khusuma tá bá wọ́rù nǹkan ìyá rẹ̀ pọ̀ láàrin àwọn tọ́láwọn ń ṣe dáwà láyé lénìí. So kíní dẹ̀ ni ó lágbára torí pé inú àpẹẹrẹ nífàkù ni, inú àpẹẹrẹ tó máa fi mọ mùnáfíkì ni. Nínú bọ̀ kí wọ́n ní àwọn nǹkan tó fà tó máa ń fa irú nǹkan báyìí tó jẹ́ káwọn èèyàn máa ń fà táwọn èèyàn máa ń kó sínú irú nǹkan báyìí. Àríkì lára nǹkan tó máa ń fa irú nǹkan báyìí náà ni pé àtàhàzùbù kéèyàn máa kó jẹ́ pé èèyàn ti ní àwọn nǹkan bóyá bí ẹgbẹ́ kan tó jẹ́ pé àwọn èèyàn lèèyàn belong sí. So ká mọ̀ wá fi takò àwọn míì bóyá táwọn belong sí ibòmíì. Bẹ́ẹ̀ náà ni kó jẹ́ pé gbogbo èèyàn wà lóyà instead kéèyàn wà lóyà fún Islam as a religion, so èèyàn máa wà lóyà fún ẹgbẹ́ yẹn, yóò wá jẹ́ pé ẹgbẹ́ yẹn lè yóò máa defend ní gbogbo ìgbà, so instead kéèyàn máa defend Islam, so gbogbo eléyìí ló máa ń fà kéèyàn máa kó sínú irú nǹkan báyìí. Àbí nígbà míì náà bóyá ìfẹ́ al-mughalaba wa zuhur wa kasratul jidal, bóyá ẹlòmíì kéèyàn nífẹ̀ẹ́ pé tí àtìyàn bá ti ń fa nǹkan mọ́ra lọ́wọ́ èèyàn sábà máa ń fẹ́ borí ní gbogbo ìgbà ni, kì í ṣe pé òdodo lèèyàn ń wá, èèyàn fẹ́ borí ni, àbí èèyàn fẹ́ hàn, èèyàn fẹ́ káwọn èèyàn mọ̀yàn, àbí nígbà míì ẹlòmíì fẹ́ràn kó máa jiyàn púpọ̀, so ìyẹn ò gbọ́dọ̀ pọ̀ lẹ́ni tí ó máa jiyàn bí gbogbo nǹkan náà, nǹkan mìíràn tó pé kéèyàn kàn fojú fò ní bọ́ ẹlòmíì náà yóò sá máa jiyàn ni. So and then nǹkan tó máa ń fa kí náà ni pé kasratu define anil ashkhas, ẹlòmíì kó jẹ́ pé gbogbo iṣẹ́ tí wọ́n láyé ni pé wọ́n kàn fẹ́ máa defend àwọn èèyàn, bóyá àwọn kan lára àwọn àfa àwọn tó ń belong sínú ẹgbẹ́ wọn ni àbí tó ń belong sí tí wọ́n rò pé wọ́n nífẹ̀ẹ́ ni, wọ́n fẹ́ máa ṣe dìfáà fún wọn, wọ́n fẹ́ máa defend wọn gbogbo ìgbà, wọn ò ní fẹ́ kí nǹkan kan tó jẹ́ ìgbẹ́ kó ta bá wọn, láwọn afá yóò dẹ̀rẹ̀ wọn pé kán defend àwọn, so eléyìí náà ó máa ń fa gbogbo orú nǹkan báyìí. Bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ṣe adamu mura'ati masali muslimin, kéèyàn máa wà conscious pẹ̀lú nípa kí ni ó mú àǹfààní wá fún àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí umma. So tí yóò bá máa sọ kéèyàn bá máa wò kí ló jẹ́ àǹfààní fún àwọn mùsùlùmí, so yóò máa kó sínú gbogbo wàhálà yìí, tọ́lá àwọn kan mìíràn tó pé àkòdí tó yẹ ká fojú fi léyìí fún maslaha àwọn umma, fún maslaha mùsùlùmí. So gbogbo àwọn nǹkan míì irú àwọn nǹkan tó máa ń fà tí ẹ fi máa ń kó sínú nǹkan báyìí tí ẹ gbọ́dọ̀ ṣọ́ra fún, torí pé kíní yóò léwu púpọ̀, torí pé àpèjúwe nífàkù ni. Nínú àpẹẹrẹ tá a máa rí lára àyàn tá a fi máa mọ̀ pé ó kó sínú irú wàhálà yìí òun ni pé tá bá ti rí èèyàn tó jọ pé bóyá ọmọ akéwú ni, bóyá àfà ni, bóyá ẹni tí ń pèpè sójú àtọ́lọ́wọ́ ọba ni, tó jọ pé àwọn kèé máa ṣe dìfáà fún gbogbo àwọn àfà umma, yàní gbogbo àwọn àfà mùsùlùmí lápapọ̀, bọ̀ àfàwọn àfà tán jẹ́ sẹ́ẹ̀tì tiwọn nìkan tán wà nínú ìjọ tiwọn nìkan ni ó máa ṣe dìfáà fún, àwọn nìkan ni ẹ̀gbin gbọ́dọ̀ tabá, àwọn yòókù bá máa bú gbogbo àwọn àfà yòókù yóò dákẹ́, bọ̀ tó bá ti di pé wọ́n á bú àwọn àfà àti àwọn àjọ tiwọn nìkan ìgbà yẹn ni ó wá jáde. So gbogbo eléyìí ìyẹn gbọ́dọ̀ fura sí rárá rẹ̀ wípé níbo ni ìkíláàsù wà, and then níbo ni wíhídà wà, and then níbo ni pé ummatun wahida wípé gbogbo ayé o umma kan ni wá, níbo ni gbogbo yẹn wà, so ìyẹn gbọ́dọ̀ fura sí gbogbo nǹkan yìí. Ẹ wá rí tí ara àwọn ọ̀mọ̀ràn díẹ̀ tí ò ní jẹ́ kéèyàn kó sínú irú nǹkan báyìí tó yẹ kí mùsùlùmí máa wo gbogbo ìgbà, pápá jẹ́ tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àbẹ́ni tó jẹ́ ẹni tí ń pèpè sójú ọ̀nà tọ́lọ́run ọba, tó yẹ kéèyàn máa wo ní gbogbo ìgbà kéèyàn rí pé èèyàn ò kó sínú wàhálà yìí. Òun ni pé àkọ́kọ́ ni pé yóò lè sọ́nà totally pé bóyá kéèyàn má belong sínú society kankan, torí pé nígbà míì ń bẹ àwọn society míì àwọn iṣẹ́ mi wà tó pé èèyàn lè má lè dá sí àfi kéèyàn come in group, but in group yẹn ẹgbẹ́ yẹn wà gbọ́dọ̀ jẹ́ pé tí ó wá jẹ́ pé ẹgbẹ́ tí yẹn wà yẹn yóò ti wá gbé lékè Islam, so èèyàn wá ní consider Islam mọ́ ẹgbẹ́ yẹn lè máa consider gbogbo nǹkan tí yẹn bá fẹ́ ṣe, ìyẹn gbọ́dọ̀ máa wo ìpèsè sínú ẹgbẹ́ tí mo ní mo belong sí, ṣé ẹgbẹ́ yìí ṣé òun ni mo wà lóyà fún ni àbí Islam ni mo wà lóyà fún, àbí mo kàn wà nínú ẹgbẹ́ yìí láti pé ká fi lè ṣe group work, àwọn nǹkan téèyàn ò lè dá sí ká fi lè jọ ṣe lápapọ̀, ìyẹn gbọ́dọ̀ máa wo yẹn. So tí wọ́n bá ń wo yẹn tó bá pé bẹ́yẹn ṣe rí nìyẹn, ìyẹn ò ní kó sínú gbogbo wàhálà tá à ń sọ yìí. Bẹ́ẹ̀ náà ni ìyẹn gbọ́dọ̀ máa ṣe asọ́bùrù ala azal mùsùlùmí, gbogbo àwọn ẹ̀gbin tó bá ń ta sí yàn lára látọ̀dọ̀ àwọn mùsùlùmí ẹgbẹ́ yẹn, ìyẹn gbọ́dọ̀ máa wò pé innamal mu'minuna ikhwa, pé ọmọ ìyá kan ni gbogbo wa,
àwọn mùsùlùmí ìyẹn gbọ́dọ̀ máa gbé ẹ̀gbin yẹn mára, ìyẹn gbọ́dọ̀ máa gbogbo ẹ̀gbin tó bá ta báyàn ìyẹn fẹ́ máa gbá dànù ni. Òun lè òfin ní kó sínú gbogbo orú al-fujuru fil khusuma tá à ń sọ yìí, ni òfin ní máa tayọ ààlà nípa àwọn ẹlòmíì tí bóyá àfikàrò yẹn ò jọra àyàn ni. So bẹ́ẹ̀ náà ni inú kankan bẹ tó ṣe pápánbarì tó tóbi tó yẹ kí gbogbo èèyàn sọ, òun náà iktifa'u bilismi alladhi sammana Allahu tabaraka wa ta'ala. Ẹ̀rí ó tó wọn bá sọ àwọn mùsùlùmí ó ti tó fún wa. Bí wọn bá lè dó lórí orúkọ yìí nìkan, kó jẹ́ pé èèyàn lè belong sínú ẹgbẹ́ lápèjúwe, àmọ́ kó jẹ́ pé gbogbo àtúnyẹ̀ bá máa sọ̀rọ̀ kí máa sọ̀rọ̀ bismil islam wa bismil muslimin, ká máa ṣe nahnu lil muslimin aw al-islam. Àmọ́ ká wá jẹ́ pé nígbà tí wọ́n máa sọ̀rọ̀ ẹni lápèjúwe ní sẹlómi gbogbo àti wọ́n sọ̀rọ̀ láyé yóò máa sọ pé àwọn sàlàfíyùn nìkan ló ń bá wí, àwọn sàlàfí tó níbo nígbà àwọn mùsùlùmí yòókù wà bẹ́ẹ̀ lómìnà tó wà nù jàmá mi náà yóò máa sọ pé àwọn báyìí ló ń bá wí. Eléyìí kò sí nínú ìwà islam. Òun ló fàtà máa wò nínú hadith kan tí imam ahmed gbà wá, gbà tí anabi ó ń gba àwọn sahaba níyànjú nípa pé anabi ń pa wọn láṣẹ, ó ní nǹkan márùn kan fẹ́ pa yín láṣẹ nípa ẹ̀. Ó ní àkọ́kọ́ ni pé samu wa ta'a, ẹ máa tẹ̀lé àwọn tó máa já àwọn aláṣẹ yín, ẹ máa tẹ̀lé wọn, ẹ gbọ́dọ̀ sí wọn lẹ́nu, ẹ sì máa tẹ̀lé wọn lókùnbà tó bá ti ní kẹ́ wá sẹ́lọ̀n. Bẹ́ẹ̀ náà ni wal jamaa àkójọpọ̀ jamaa mùsùlùmí, ẹ má yapa jamaa, ẹ máa wà pẹ̀lú àwọn jamaa mùsùlùmí, ẹ má dá wà, ẹ má yapa. Bẹ́ẹ̀ náà ni alhijira, pé kán ṣe hijira, àti aljihadu fi sabilillah. Ànábì wa ń sọ nínú hadith pé ká máa ṣe ìgbìyànjú sójú ọ̀nà tọ́lọ́run ọba. Ànábì wa ń sọ nínú hadith yẹn ni pé ẹni tó bá fi lè jáde kó nínú jamaa àwọn mùsùlùmí tó dá ya kó nínú àwọn jamaa mùsùlùmí tó lọ́wọ́ bá wọn ṣe mọ́, irú ẹni yẹn ó ti bọ́ okùn ìsìlámù kúrò lọ́rùn rẹ̀ nìyẹn, nígbà kó kúrò nínú ìsìlámù nìyẹn. Ànábì wa ń sọ nínú hadith yẹn náà wípé wa man da'a da'wal jahiliyyati fahuwa jusa'u jahannam. Ẹni tó bá jẹ́ pé ìpèpè jahiliya kí ìsìlámù tó dé báwọn ṣe máa ń ṣe ń gbà yẹn, ọ̀rọ̀ tó máa ń sọ ń gbà yẹn, ìpèpè tó máa ń pè ń gbà yẹn lónà tó máa ń pèpè sí nísìnyí, irú ẹni yẹn yóò wà lára àwọn tí wọ́n wọ iná jahannama. So alákùnrin yẹn wá ń sọ pé ọkùnrin kan wá sọ fún Ànábì pé kódà tó bá irú ẹni yìí tó bá ń gbààwẹ̀ tó sì ń kírun, Ànábì ní kódà kó máa gbààwẹ̀ kó máa kírun, òun yóò wà lára àwọn èrò jahannama. Àwọn wo nínú hadith yìí Ànábì wa parí rẹ̀, Ànábì wa ni walakin tasammaw bismillahi alladhi sammakum ibadallahi almuslimina almu'minin. Ẹ wo alákọ̀ relationship tó wà láàrin ìparí àdísì àti ìbẹ̀rẹ̀ rẹ̀. Bàtà Ànábì ó gbà wọn mára ó pọn aláṣẹgun tí ó máa ṣe. Ànábì wọn sọ fún wọn pé tasammaw bismillahi alladhi sammakum ibadallahi almuslimina almu'minin, hadith sahih akhrajahu imam ahmed. Ànábì ní orúkọ tọ́lọ́run bá sọ yín òun yẹn máa jẹ́, orúkọ Ọlọ́run bá sọ yín òun náà ni ibadallahi almuslimin, ẹ̀yin ẹrúsìn Ọlọ́run bá mùsùlùmí, almu'minin, orúkọ tọ́lọ́run bá sọ yín nìyẹn. Tẹ́bá lọ́wọ́ ní Kùránì, gbogbo ní Kùránì orúkọ ọ̀kan tọ́lọ́run bá pè náà ni almuslimun. Millata abikum Ibrahim huwa sammakum almuslimina min qabl wa fi hadha. Ọlọ́run bá mùsùlùmí Ọlọ́run bá sọ wá, gbogbo àwọn tó ti wá àwọn ànábì Ọlọ́run bá Islam náà gbé wá mùsùlùmí ni wọ́n. وفي هذا قال في هذا الإسلام أيضا وفي هذا القرآن nínú Kùránì náà mùsùlùmí Ọlọ́run bá sọ wá. So bí yẹn bá lè dó lórí orúkọ yìí nìkan kó fi gbogbo àwọn orúkọ yòókù yẹn lẹ̀, ó dà pé ìyẹn náà lè mú solution wá sí gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí. Nítorí pé gbogbo àwọn orúkọ yòókù yìí kò ń sọ̀rọ̀ yẹn, Ọlọ́run ní bí ẹnìkan kan lálẹ́ jẹ́ àwọn kékeré tó jẹ́ orúkọ báyìí ní gbogbo àwọn orúkọ oríṣiríṣi orúkọ tó wà láyé nísìnyí táwọn mùsùlùmí sọ̀rọ̀ àwọn yẹn, kékeré tó jẹ́ orúkọ Ọlọ́run ní bí wá. Islam ni nìkan Ọlọ́run ó béèrè lọ́wọ́ wa. So téèyàn bá ṣe báyìí ó ṣeé ṣe kéèyàn bọ́ kúrò lọ́wọ́ gbogbo al-fujuru fil khusuma, torí pé al-fujuru fil khusuma yìí sifatun min sifatil munafiqin. So ó dẹ̀ lè lead yẹn sínú nifaq, ó lè lead yẹn sínú nifaq amali tó jẹ́ pé ó dẹ̀ lágbára níwájú Ọlọ́run ọba. Kí Ọlọ́run ọba kó ṣe àlékún àánú rẹ̀ fún wa àti àlékún istiqama fẹ́ni kọ̀ọ̀kan wa. Wa sallallahu wa sallim wa baraka ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.